ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wòye ẹ kú bó jọjọ ṣeréṣe dáadáa ni mo bá yín mo wá láti wá clarify nǹkan ni and abánigbé má mọ̀ ṣe ẹni ìka èèyàn ni èmi ní knowledge mo dẹ̀ ní understanding mo dẹ̀ ní exposure ju wípé kí n máa support ẹ̀sìn kan lọ mi support any ẹ̀sìn àti ẹ̀sìn ìṣẹ̀ṣe o àti ẹ̀sìn Islam o àti ẹ̀sìn Christianity o kò sí tí mo support nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta but nǹkan tí mo support ni wípé freedom of religion ni mo support tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta tó bá jẹ́ sàkání àwọn mùsùlùmí ló ṣẹlẹ̀ sí bí mo ṣe máa jáde náà nìyẹn téèyàn kan bá dìde pé wọn nítorí pé wọ́n wà ní Jerusalem o Jerusalem wọn gbà kí mùsùlùmí kírun bẹ́ẹ̀ o bí mo ṣe máa jáde sọ̀rọ̀ náà nìyẹn tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn mùsùlùmí náà ló ṣẹlẹ̀ sí àbí ọ̀dọ̀ àwọn Christian ló ṣẹlẹ̀ sí kọ́ ní wọ́n wà ní mọ́kà o nítorí pé wọ́n wà ní mọ́kà wọn ò lè gbà kí wọ́n lu agogo àdúrà ń bẹ̀ bí mo ṣe máa jáde sọ̀rọ̀ nìyẹn mi support any religion but mo wà against pé kéèyàn fẹ́ gba freedom èèyàn lọ́wọ́ èèyàn nǹkan tí mo wà against nìyẹn èmi wà knowledgeable mi ò kí ń ṣe illiterate mi ò ìlú tí bá ti jẹ́ kí oníkálukú ṣe tiẹ̀ nǹkan tí mò ń sọ nìyẹn kò kí ń grow tí ò kí ń bá ìlú yẹn mo dẹ̀ fi ìlú yìí ṣe example wípé Christian country ní ìlú yìí but tí àwọn mùsùlùmí bá fẹ́ ṣe nǹkan àbáwọn Hindu fẹ́ ṣe nǹkan ìjọba máa support wọn tí àwọn ọlọ́ṣun bá fẹ́ ṣe nǹkan tó bá kọ proposal ìjọba máa support wọn wọ́n ṣe Yorùbá festival nílùú ìlú yìí náà mo ní kan tí wọ́n invite mi sí ní September tí mo máa attend so wọ́n máa support anything mi ò against any religion mi dey support any religion mo ti sọ fún yín mi ò ṣe mùsùlùmí mi ṣe kristẹni mi ṣe kíní Ọlọ́run ni mo bá dúró Olódùmarè ni mo bá dúró so ẹ má get me wrong and tẹ́ bá dẹ̀ point fingers not ẹ má point at me because ẹ mọ̀ wípé èmi lọ́pọlọ ju gbogbo yẹn lọ òye ayé yé mi jù yẹn lọ òye ìwé yé mi jù yẹn lọ mo máa wà so mo máa jẹ́ nuisance àbí idiot kí n máa support ẹ̀sìn kan against ẹ̀sìn kan nítorí ẹni mi ṣe kí n bú àwọn tó bá wà nínú ẹ̀sìn kan tó bá ṣẹ̀ mi ò kí ń direct èébú mi àbọ̀rọ̀ mi sí ẹ̀sìn yẹn individual mo máa ń direct sí mo dẹ̀ máa ń sọ lórí platform mi náà pé kọ̀ǹda máa ń wà nínú ìrẹsì every time mo máa ń ní Islam religion of peace because mo mọ̀ pé religion of peace ni mo kà débẹ̀ ni mo dẹ̀ máa mọ̀ pé àwọn aláwo náà wọ́n ní tiwọn àwọn Christianity náà ní tiwọn èmi ní respect fún gbogbo religion mi ò belong to any religion tó ti yé yín but mi ò believe nínú pé kí wọ́n fẹ́ gba freedom of religion lọ́wọ́ èèyàn nǹkan tí mo wà against nìyẹn ẹ má misquote mi ẹ má torí mo gbọ́ wùnùwùnù kan mo ṣe ní kí wá ṣe clarification pé tẹ bá ń point àwọn fingers yẹn not at me èmi ò ní ronú bẹ́ẹ̀ yẹn bí ọpọlọ mi pé ju pé kí n máa ronú pé mò ń support religion kan against religion kan but ọpọlọ mi pé débi pé mo mọ̀ wípé it's a crime mo dẹ̀ mọ̀ pé it's wrong láti take freedom of religion lọ́wọ́ èèyàn ní tí mò ń sọ nìyẹn I'm not in support of anything I'm not against anything mi ò ní bọ́ tó bá jẹ́ pé àwọn aláwo náà ní ìlú kan o torí pé awo làwọn ń gbé ń bẹ̀ o wọn ò gbúdọ̀ lu aago àdúrà ń bẹ̀ o wọn ò gbúdọ̀ pèrún ń bẹ̀ o bí mo ṣe máa dìde fún wọn náà nìyẹn tí máa ní no ń da o kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì náà ló máa ní Jerusalem làwọn wà o mùsùlùmí ò gbúdọ̀ gbé wọn ò gbúdọ̀ pèrún o wọn ò gbúdọ̀ lo ṣẹ́rẹ́ o mo máa dìde ní pé freedom of religion tẹ́ fẹ́ take freedom tó bá jẹ́ pé bírú tó ṣe ṣẹlẹ̀ nílọrin sìn mi ò against religion yẹn but mo against act yẹn mo against principle yẹn wípé kò ní sí freedom of religion yẹn ni mo against not the religion no mo dey believe pé àwọn tó gbọ́ ẹ̀sìn yẹn yé gangan pé wọ́n máa sọ pé compulsion wà in religion mo mọ̀ pé wọ́n máa sọ so kò ṣe pé bóyá mo against religion yẹn mo sọ fún yín pé kò sẹ́ni tó lè against any religion especially Islam ó tóbi ju anybody lọ ó tóbi ju àwọn ọgọ tó rò pé àwọn ọmọ tó ń jà fún ó tóbi ju wọn lọ so èèyàn kọ́kọ́ ò lè against àfẹ́ tó bá fẹ́ against ara ẹ̀ ṣọ́rọ̀ mi ti yé yín
kò ṣe ti bẹ̀rù o bí èmi ṣe rí nìyẹn understanding mi nìyẹn about constitution Nigeria ire o ẹ káàárọ̀.